Aláròyé máa wí o. èyí lohun tó ṣẹlẹ̀ níbi ìsìnkú àgbẹ̀ tí àwọn Fúlàní pa l'Ógbómọ̀ṣọ́. níṣẹ́ lẹkún pe ẹkún ránníṣẹ́ lágbègbè Àròjẹ nílùú Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n ń sìnkú ọkùnrin ẹni ọdún 21 kan Àdìgún Solomon Adéyẹmí ẹni tí àwọn Fúlàní darandaran pa láìpẹ́ yìí. lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2024 yìí làwọn afurasí Fúlàní ọlọ́sìn màálù kan lọ ká ọ̀dọ́mọkùnrin àgbẹ̀ náà mọ́ inú oko bàbá ẹ̀ tó wà níbi tí wọ́n ń pè ní Òkè Àsà nítòsí Ìwòfín níjọba ìbílẹ̀ Sùúrùlérè nípínlẹ̀ Ọ̀yọ́. gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, àgbẹ̀ ọlọ́gbìn kaṣú àti oníṣòwò kòkó ní bàbá ọ̀gbẹ́ni Adéyẹmí lábúlé Elémúyè níjọba ìbílẹ̀ Sùúrùlérè. ọ̀pọ̀ ìgbà làwọn Fúlàní sì ti dá àwọn màálù lọ sínú oko bàbá rẹ̀ tí wọ́n ti ṣe ibẹ̀ báṣubàṣu tí wọ́n sì bà ohun ọ̀gbìn rẹ̀ jẹ́. lọ́sẹ̀ méjì ṣáájú ọjọ́ tí wọ́n gbẹ̀mí ẹ̀ lòun àti bàbá rẹ̀ ọ̀gbẹ́ni Àdìgún gbéná wojú àwọn ọ̀daràn wọ̀nyí fún bíba àwọn èrè oko wọn jẹ́. ọ̀rọ̀ náà dìjà rẹpẹtẹ láàrin wọn tó bẹ́ẹ̀ tí ọ̀kan nínú àwọn màálù wọn fi bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn. ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí làwọn Fúlàní fi ọlọ́pàá mú ọ̀gbẹ́ni Àdìgún. wọ́n lóun àti ọmọ rẹ̀ dá àwọn ní gbèsè fún bí wọ́n ṣe pa màálù àwọn. lẹ́yìn tí wọ́n ti fi ọlọ́pàá mú bàbá ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣọ́ Adéyẹmí fúnra ẹ̀ káàkiri títí tí wọ́n fi mọ oko tí òun fúnra ẹ̀ ń dá tí wọ́n sì lọ gún un lọ́bẹ pa mọ́bẹ̀ lọ́jọ́ burúkú èṣù gbomimu náà. bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn gbé e lọ sí ilé ìwòsàn Bowen tó wà nílùú Ògbómọ̀ṣọ́ fún ìtọ́jú, àwọn dókítà kò tí ì bẹ̀rẹ̀ sí tọ́jú rẹ̀ tó fi dágbére fáyé. tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 29 oṣù kínní ọdún 2024 yìí làwọn darandaran lọ ká ọkùnrin àgbẹ̀ kan náà Àjíǹrere Ṣẹ́gun Adégbóyèga mọ́ inú oko ẹ̀ tó dá sẹ́yìn kùlé ilé wọn lábúlé kan lọ́nà Ògbómọ̀ṣọ́ sílùú Ìṣẹ́yìn tí wọ́n sì pa bí ẹni pẹran nítorí bí òun náà ṣe kìlọ̀ fún wọn pé kí wọ́n yé fi màálù wọn ba ohun ọ̀gbìn oko òun jẹ́. lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2024 yìí ni wọ́n sìnkú Adéyẹmí sí ìtẹ́ òkú ìjọ onítẹ̀bọmi tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ Baptist Conference Cemetery tó wà ládùúgbò Àròjẹ lọ́nà Ìlọrin àtijọ́ nílùú Ògbómọ̀ṣọ́. gbogbo àwọn ará agbègbè náà ni wọ́n ròyìn olóògbé yìí gẹ́gẹ́ bí oníwà tútù bíi àdàbà, ẹni tó tẹpá mọ́ṣẹ́ dáadáa tó sì tún jẹ́ ọmọlẹ́yìn Jésù tòótọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.